bó bímọ jọ bó lówó wọn aṣáàdọ̀mọ́. mo ní ta ló kó owó nínú bíbá. owó bí oró bọ̀dá mi. 15,000 naira mo kó síbí 5,000 ló wà bíbá ẹ̀ ta ló kówó. mi ò rówó kankan bọ̀dá mi mi ò kówó yín o mi ò rówó kankan. kí ló dé dádì wọ́n ti kó mi lówó ní bíbá ẹ̀ 15,000 naira mo kó sí bíbá ẹ̀ wọ́n ti kó 10,000 nínú ẹ̀. dádì bọ̀dá mi ní èmi kó wọn mi ò kó bọ̀dá mi ò kówó wọn. ṣé wọ́n ní wo ló kó. ó ń béèrè lọ́wọ́ ẹ̀ kí ta ló kó mi lówó. ó lóun béèrè lọ́wọ́ ẹni èmi ni èmi kọ́ o simple. báwo ni owó ṣe jẹ́ ẹ fi sùúrù wá ni. ẹni Kúnlé ní sùúrù àti èkè yìí àfi sùúrù wá náà ni ṣó yẹ ń sìn. jẹ́ àwa ìwọ̀nba àwa tá à ń gbé léèrè ó sì kú màmẹ́ ó kú búkì jẹ́ kán dé àti fi sùúrù wá. ṣé mọ́mí yẹn kò ní owó nínú ilé. bí wọ́n mi ò kówó búkì nǹkan àbí jẹ́ àfi sùúrù wá àti wà gbogbo inú ilé dáadáa àwò bóyá o misplace ẹ̀ nàbí bákan. ṣe rí dádì ṣé mo tó fọ́ ni èmi kọ́ ni mo ní owó yìí o. classmate ọmọ school mi ló kó owó ìfún mi tó ní kí n máa ń kó dání. mi ní tẹ̀tẹ̀ yìí sí o. jẹ́ kí wọ́n dé jẹ́ kí dádì wọ́n tún dé jẹ́ kí wọ́n dé. dídáwó sà dídáwó. ok ṣó lòun ti fẹ́ gbà ni. olójẹ́ kí wá sínú ilé náà. ok ìwọ kó tọ́jú owó yẹn tọ́jú owó ń bo ni ẹ ti lélẹ̀. bí mo ṣe kó sí rè dádì bí mo ṣe kó sí rè wọ́n kó owó yìí ni wọ́n kó ní. jẹ́ kó dé. èmi kọ́ mo kó yín bọ̀dá èmi kọ́ mo kó yín o. ní sùúrù tí mo bá fi wá inú ilé yìí tó bá jẹ́ wọ ni wàá ní tí màá irọ́ kówó yẹn ni kó kókó dání má tún jẹ́ kí á dádì a fi sùúrù wá ok ẹ̀yin ẹ má wọ̀rí ìwọ kó owó yẹn màá tún wá ilé fúnra ara mi màá tún wá. ṣẹ́ni dádì ẹ wọ ẹ jẹ́ kí n sọ fáàtì fún yín ṣẹ́ni tí màá fi lè rí 10,000 naira nínú ilé lónìí sí ọ̀la èso àṣẹlẹ̀ ńlẹ̀ yìí o. since tí ó máa jẹ́ sẹ́ni sí ọ̀la a fi sùúrù wá. mo kàn fún òní sọ̀rọ̀ kọ́ bá mi wá owó yẹn o. àárí ṣe sùúrù lẹ́ẹ̀kúnlé ṣé wò ó rówó. mi ò rówó dádì mi ò rówó. ẹ máa lọ́ntẹ̀. ṣé mi ò wá rògbò báyìí. báwo ni mo ṣe máa rí owó mi o. àtijọ́ owó ti délé ayé ló ti sọra rẹ̀ dorìṣà fádárí irun. àtijọ́ owó ti délé ayé ló ti sọra rẹ̀ dorìṣà. ẹ máa bọ̀ ẹ wọlé sáà ó ti ẹ jẹ́ àkọ́tà sọ̀rọ̀ ibi láti máa owó gbogbo ilé ilé owó ká owó ti sápamọ́ sí ibì kan ẹ ò rè é àwa ń fi pa wa ṣé bọ́jọ́ tẹ́ ti délé à ń fi gbogbo ara wa. látọjọ́ tẹ́ ti kó délé owó oṣù 6 péré lẹ́san kẹ́dẹ̀ mọ̀ pé ẹ ti jẹ owó ọdún kan àti oṣù 6 ṣé tó bá jẹ́ bẹ́ẹ̀ ni àwọn tó kù tó ń ṣe àrílé ṣé màá rówó tún lè ṣe ẹni kéńjọ. ẹ má bínú sá ẹ jọ sá fún yín lówó lé yín ẹ jọ ẹ má bínú sí wa. kí n bá ṣe kí ni. ẹ jọ ẹ ní sùúrù fún wa ẹ jọ kí ni sùúrù. ẹ̀yin náà rí bí gbogbo nǹkan ti rí fún wa báyìí náà ni. sùúrù ti nira ẹ. ẹ jọ torí Ọlọ́run á fún yín bá tí gbogbo nǹkan bá dáa máa fún yín ṣe gbọ́ ẹ jọ. kò burú ẹ máa sanwó yẹ pẹ̀lú túláàsì ẹni láti san pé nǹkan kó wà ń bẹ ẹ máa san ni o. a ti sọ pé ìbáàjọ ọdún kan ìbáàjọ ọdún méjìlá bá ní bó tí wọn ó ti rí tó a ṣáà máa fún yín lówó ilé yín náà ni. ẹ kò burú wọn ní bí gbá bá sojú dé àá ṣí bí ò ṣe é ṣí àá fọ ṣe rí owó tó wà lọ́wọ́ yín mo fún yín pátápátá ṣùgbọ́n láti wákàtí lọ ẹ ṣètò ẹ máa kó jáde nílé kẹ lọ wálé mi. bàbá ẹ ní sùúrù fún mi ò lè lówó ìlọ́wọ́ kí n má fún yín kò dẹ̀ lè yọ sí mi lọ́wọ́ kí n má kó wá fún yín ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ ṣe sùúrù fún mi. wà á wàásù fún mi àbí bí bò ó fẹ́ gbalé mọ́ mi lórí ni wà á di láńlọ́ọ̀dù òjijì kò burú yà á gbúrò mi. Mami, ẹ kúlẹ̀. Oorun mà burú o. Ohun tí yá gbé mi lọ sùn sí.
Òun yìí máa mú un. Mo lọ sí bọ̀. Kí ló dé tó wá rìn nù? Mami ó wà ó. Kẹ́ni. Owó skul tẹ́lẹ̀ máa bá mi mú wá tẹ́lẹ̀ máa rán sí mi tí bá mi mú wá kàtẹ́ má sọ̀rọ̀ textbook gbogbo ẹ̀tẹ̀ tuntun mi ò ráyè ṣe anything mo ṣáà yìmọ̀ ó ti sú èmi o. Gbogbo ẹ má tiẹ̀ ti sú mi o. Ó sú mi gan-an ní ìtòyìn. Wo ẹni tí yóò máa ń fún mi láwìn gàrí. Ó yẹ pé tí n bá gbà tí ń ta yé èrè díẹ̀ tí n bá rí lórí ẹ̀ náà mo ní màá tọ́jú ẹ̀ pamọ́ fún ẹni. Ìgbà tí mo débẹ̀ wọ́n ní òsì ni bó ti lọ́ọ̀lù wọn. Ẹ wá tójú sí ìrònú yẹn ló tiẹ̀ wá bá mi bí ṣe tún lè ṣe tán tí mo fi wá jókòó bí mi ìmọ̀gbà tó ń gbé mi lọ. Kí ni màá ṣe báyìí sí Kódà wo nǹkan tá a máa ṣe ni wípé wàá lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ tó bá lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ tó ṣàlàyé báyìí fún iyekíye tó bá rí kò mú wá màá bẹ́ẹ̀ fọwọ́ ọwọ́ tèmi kún. Mo ì ní gèlè tuntun kan ní abẹ́ bẹ́ẹ̀dì èyí táwọn èmi àtàwọn ẹgbẹ́ mi tá a dá èmi ò tí ì wé tèmi látọjọ́ ọjọ́ yìí bóyá tí n bá tà fẹ́ni tí mo máa ń ta àwọn páànù fún ó ṣeé ṣe kó rà lọ́wọ́ mi lówó dáadáa tó bá ti rà máa fi kún èyí tí bọ̀dẹ̀ bá fún ẹ náà á fi kún ṣó ti yẹ bí kò ṣe ṣe ni. ìjẹ́ mọ ibi tóun náà gbà bóyá ó dẹ̀ ti wà lọ́dọ̀ ẹni tí máa ń jókòó tí ìlọ́run tó ń ta kí wọ́n ń tà mi ò lè sọ. lẹ́dàá mi jọ̀ọ́ la fẹ́ ṣe ilé ìgbàgbà lórí àwọn ọmọ ìtòlú ọlọ mà ṣàánú mi. Mo tiẹ̀ fẹ́ béèrè lọ́wọ́ ẹ kí ló dé táwọn kan fi máa ń pè ẹ́ ní Túndé táwọn kan ń pè ẹ́ ní Kúnlé tí Kúnlé kò yé mi. Ok, ó mọ tó ṣẹlẹ̀ ṣó máa pé àwọn parents wa tí wọ́n bá bí wa àwọn bàbá wa wọ́n lè sọ wá orúkọ tó wù wọ́n màmá náà máa fẹ́ sọ orúkọ títí ẹ̀ so dáàdì mi ló máa ń like láti máa pè mí ní Kúnlé mọ́mí mi máa ń pè mí ní Túndé ṣé wàá mọ tó fọ́ ni dáàdì ò kí ń like kí àwọn àbúrò mi máa pè mí ní Túndé Kúnlé ni always but àwọn àbúrò mi máa ń láìka máa pè mí ní Túndé bọ̀dá Túndé tó bá ti rí pé dáàdi wà lára báyìí àwọn náà sọ èdè Kúnlé straight ni so reason nìyẹn fi ń jẹ́ Kúnlé Túndé. dáàdi ẹ̀yìn on steve gan. ọ̀rọ̀ wọn èèyàn gbọ́dọ̀ ní sùúrù fún wọn ni. Ọlọ́run ó lè really look nice. T-shirt jeans everything really look nice àwọn ọmọ yẹn fún ọ ní jẹun gbádùn. wẹ ọláì náà ni gbogbo bó ṣe ń dùn tó ń dán gbogbo ẹ ò ṣe yẹn ẹyìn dáadáa tó lọ́nà ti ṣe fún wọn náà kò ní gbà lọ́wọ́ ẹ. àmín Ọlọ́run náà ni gbogbo wa ń jẹ but Ọlọ́run á ṣàjẹ́ kó fi mọ̀ mí ṣá because ẹ̀yin ọkùnrin ọ̀rọ̀ yín le gan-an. irọ́ àmú gbọ́dọ̀ mọ́ fún ẹ nígbà tí mi kì í ṣe mú kárì. owó tí mo fẹ́ fún yín ní ìgbàgbé ok o ṣe gan. Daddy. ẹ káàsì. How are you, my dear? Ẹ̀fọn sá. Akulele. Daddy. Akulele. Daddy. Tí wọ́n bá ti rí angel lẹ́yìn ìrántí tí pé mo wà ní ilé mú. Daddy. Ṣé ẹ rí ìwà yẹ́ mi sí lẹ́yìn Ọlọ́run olókàn. I know that. Eré orígi náà ni. Ṣé orí inú mi tò sí relationship yín? Ẹ dẹ̀ bára yín kalẹ̀. Tí n bá ń rí yín, ohun ìdùnnú lẹ jẹ́ fún mi. Ẹ dẹ̀ ní ìbànújẹ́ fún mi. Àmín. Torí pé Ọlọ́run ti lọ́wọ́ sílé yìí náà. Mọ́mí nǹkan àti dáàdì rẹ̀. Wọ́n wà. Àlàáfíà ni wọ́n wà. Àdúpẹ́. Èmi fẹ́ máa bá kàdára tèmi lọ. Ẹ fífa tó bá wù yín ẹ lè dá lérú. Ok sir. Akunlele. Daddy. Ok my dear. Ìwọ ló máa bá yé mi jẹ́sẹ̀. Rárá o. So kí ló máa ṣẹlẹ̀ báyìí? Jẹ́ mi sí. So báwo la ṣe máa jáde ní sí? Má worry, everything wà under control. Oh sure. Ṣe bẹ́ẹ̀ mi ni. But James, má ní mo like àtẹnumọ́rọ̀, ó máa nídìí kan bíi 10,000 naira.
lọ́la bíi táìmù lọ́la. Ìyá bí ọ̀sán.